ẹ mà kálẹ̀ ṣàlàáfíà lápá gbogbo ènìyàn. Ògo sì ni fún Jésù lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó ní ayé tó ní ọ̀run. Ẹ dákun ọ̀rọ̀ Yorùbá Nation la fẹ́ sọ lálẹ́ yìí o. Ó ga gan o. Àkókò ṣúágà la wà yìí. Ṣúágà. Ṣúágà. Àwọn bàbá Tinubu ṣúágà. Wọ́n tó ti wọlé máa láìkẹ́ máa lọ́ọ̀fù ẹ̀. Wà á rí i pé àsìkò tá a wà yìí ọ̀rọ̀ bí ẹ̀fẹ̀ bí ẹ̀rín la wá ṣe lálẹ́ yìí. Tẹ́ ẹ bá ti rí mi níta pé Yorùbá Nation la fẹ́, ẹ rí i pé ọ̀rọ̀ kan tó pa mí lẹ́rìn púpọ̀ òun ló tì mí bọ́ ọ̀tà torí àkókò àwẹ̀ àtàdúrà la wà. Ṣùgbọ́n fún ìdí pàtàkì tó yẹ kẹ́ ẹ fi mọ̀ pé Yorùbá Nation ló lè ṣe, kò láfiwé. Wọ́n bá sọ tiwọn, ẹ jẹ́ á máa sọ tiwa. Àjọ máa kàmpéènì ni. Wọ́n ní ẹ máa bá wọn sọ kán yé hùwà ìbàjẹ́ máa wù. Ẹ máa bá wọn sọ kán yé hùwà ìkà máa wù. Ẹ máa bá wọn sọ kán yé ṣèwà ìbàjẹ́ máa wù. Ó ní ẹ máa bá wọn sọ kán jáwọ́ nínú ìṣekúṣe. Ẹ máa bá wọn sọ kán yé fi ara nílé níní bá ènìyàn jà. Ẹ máa bá wọn sọ kán kúrò nínú ìbànújẹ́ wọn. Ẹ ṣeun jàre ẹ̀yin tẹ́ ẹ ti dé. Jídé Ọmọ́táyọ̀ ò ní sọnù. Àwọn màmá mi àwọn bàbá mi tá ti wọlé orí yín ò ní gbàbọ̀dẹ̀. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Ẹ bá ń ṣe ọ̀rọ̀ yìí torí pé tí mo bá ti gbé làbárì mi dé báyìí ẹ mọ̀ pé mo ṣe gbọ́wọ́ fújà sórí ètò ni. Ó dẹ̀ di dandan ká bá débi kan ká tó bọ́lẹ̀ ń bẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá Nation la fẹ́ sọ lálẹ́ yìí. Ẹ ti ẹ̀ dúró náà. Ṣé ayé ìran kan la wá ni? Ìbéèrè ni o. Ṣé ayé ìran Ògúnjìmí la wá ni? Àbí àwa ṣerú fún ìran ẹ̀ nílẹ̀ Yorùbá ni? Ẹ dákun, ta ní bàbá rẹ̀ jẹ́ Tinubu lówó tí ò san tó jẹ́ pé òun ló wá fi mú gbogbo ènìyàn lẹ́rú? Torí ọ̀rọ̀ yìí sú mi o. Mo sì lanu àbí kí n wá ní mo ó dàbí pé kán fi ìbònú bo ẹnu kẹ́tẹ́kẹ́tẹ́ kó wá máa ròyàn sáré. Sẹ́yìn tó kù ẹ lè sáré ni àbẹ́ ò lè sọ̀rọ̀. Bàbá ń fìyà jẹ orílẹ̀-èdè, ọmọ gan ń lo owó agbára. Wọ́n wá sọ ayé yìí di ti àwa yìí lọ. Mo mà sẹ́ mẹ́yẹ bọ̀ lápò ni ẹ ti mọ̀ pé wọ́n ó kàn án lójú. Ń sọ ní kò ní a sọ lójú abẹ fọ́júfọ́jú là á fọ́jú àfọ́fọ́ tán bíi tiwa báyìí wàhálà ní dálẹ̀ o. Mami lọ́ọ̀fù ẹ̀ láìkẹ́ sọ fún ọ pé ọmọ ọba ti dé. Bọ́lá jókòó ayé ò ní pa yín o. Ẹ kú ọjọ́ mẹ́ta o bàbá mi. Ẹ ṣeun. Yorùbá Nation ni o. Torí mo máa lo àwọn éríà kan lálẹ́ yìí torí pé àkókò inú àwẹ̀ tí mo wà yìí kò lè jẹ́ kí n sọ ohun tó pọ̀. Ṣùgbọ́n màá wá mú kàkà ná yànnà náà díẹ̀ ni. Ṣùgbọ́n tí mo wá parí lẹ́yìn ọjọ́ keje àti mú ọjọ́ kejì báyìí ìkẹta là ń bá lọ lọ́wọ́ yìí. Tá bá parí ẹ̀ mo máa wá mú ọ̀rọ̀ yẹn
from beginning to the end. Ayọ̀délé Fálẹ́yì wàhálà ànúgbà. Ṣé ẹ rí àwọn nǹkan tí mo fẹ́ mú wá lálẹ́ yìí ni pé Tinubu Ògúnjìmí kí ló dé tó jẹ́ pé àwa là ń sanwó ìran ẹ̀? Ọ̀rọ̀ tó géètì la ṣe ń sọ tá àti kò fánlẹ̀ bọ̀dá irọ́ láyé pàtí ẹ̀ pápápápá. Kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ àwa là ń bá nídìí ìdí òfò ìdí ìranù? Ṣáà lójútì ni àbí ọjọ́ tán pín ojútì ṣé ó ti sọnù ní ayé àwọn ẹlòmíì ni? Ẹ má flag lálẹ́ yìí o, torí ẹ ń bá flag lálẹ́ yìí inú àwẹ̀ àtàdúrà tí mo wà yìí mi gbọ́dọ̀ sọ̀rọ̀ ìbínú o, ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kó yé àwọn màmá àti bàbá, mo fẹ́ jẹ́ kó yé àwọn lọ́balọ́ba àti àwọn ìjòyè. Ẹ dákun ẹ ṣe ọ̀rọ̀ yìí. Nítorí pé kinní kan ló yà mí lẹ́nu. Ṣé gbogbo wa la máa sùn tá a máa kọrí síbì kan náà ni? Apariwo ṣéǹjì kò ṣéǹjì àbí? Àpò mẹ́ abọ́ sí next level kò next level kò tó ló gbá gbogbo títì. Tinubu máa jẹ pírẹsidẹ́ǹtì, Tinubu ò jẹ pírẹsidẹ́ǹtì. Ọdún 21 la wà, ẹ ò mọ̀ bóyá Tinubu gan fúnra ẹ̀ máa dé 2023. Àwọn tí Ọ̀ṣun la ṣe ń wò tá à ń wo yẹ̀yẹ́ wọn tá a fọwọ́ tì tọ́lọ́run ní máa wò wọ́n. Ọlọ́run wá gbá wọn lẹ́nu. Adéyẹyẹ wọ́n wá ń ka àwọn ọba, wọ́n ní 100 àbí 100 làwọn ọba tán ti fọwọ́ sí pé ká tẹ̀lé Ṣúàgà. Inú wọn l'Adéyẹyẹ wà, inú wọn l'Aláké wà, inú wọn l'Aláàfin Ọ̀yọ́ wà. Ẹ dákun ńgbà tá a bá ti mú Ọọ̀ni of Ifẹ̀, tá a ti mú Aláké, tá a ti mú Aláké, tá a dẹ̀ ti mú kílẹ̀ pé Aláàfin Ọ̀yọ́, àwọn wo ló tún kù tẹ́ ẹ sọ pé ọmọ olúwàbí kan ni àtẹ̀lé? Ẹ dákun ẹja kólà lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́là ẹ̀yin ará mi. Àkókò yìí ó dàbí pé a máa wojú ara wa gan báyìí o. Ẹ̀ẹ́dẹ̀jì pé wọ́n ṣe ń kàmpéènì tiwọn, ẹja máa kàmpéènì tiwa, ẹja máa sọ ìbàjẹ́ wọn, ẹ jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé wọ́n ń hùwà ìbàjẹ́. Wọ́n ní tọkọ-tìyàwó relé àlè, ṣé àìríjẹ ló bọ́kọ nínú àbí Jagunlabi mọ ohun tó yẹ kó ṣe o? Ẹ wá wo Ìyábọ̀, ẹ káalẹ́ o ẹ̀yin màmá ẹ̀yin bàbá tẹ́ ẹ wà ní ọjà Òyìngbò, ìyá lọ́jà Òyìngbò, bàbá lọ́jà Òyìngbò, ọ̀rọ̀ rèé o. Ṣé ọjà Òyìngbò ṣẹ̀ wá ń bẹ̀? Kí ni ìjọba kí ló ń ṣe? Kí la ní sanity inspector, àwọn wọléwọlé kí la ní wọn fún in Lagos State? Àwọn káì ìbí gbálẹ́gbádọ̀tí la pé kí lẹ ní wọn fún? Àwọn lọ́mọ kí lẹ ní wọn fún? Tó wá jẹ́ pé ìyá lọ́jà gan Ìyábọ̀ Òjó Tinubu ló wà lọ ń ti ọjà Òyìngbò
tó ní tí wọn ò bá san 5 million láyé tá a wà yìí níbi tí ẹlòmíì ti ń ya owó gbẹ́múlé láǹtà agbẹ́dẹ́gbẹ́yọ̀ wà ráàánú gbà ó tẹlòmíì ti ń yáwó gbọ́múlé láǹtà tó fi ń tajà ẹ yé fìyà jẹ mẹ̀kúnnù ìyà rèé oko ẹrú lẹ̀ ń kó wa lọ yìí a máa tó gbọ̀n ẹ̀ ń pọ́n wa lójú ẹ̀ ń gbẹ́ ẹ̀yìn òkè wa òkè ṣé ọjà tí wọ́n ń kó ugu wọlé sí ẹ̀yin ìyá lọ́jà ẹja béèrè lọ́wọ́ yín ẹ̀yin bàbá lọ́jà ẹja béèrè lọ́wọ́ yín ṣé àwọn tí wọ́n tẹ́ ẹ̀já tíkẹ́ẹ̀tì nínú ọjà ṣé ẹ̀já tíkẹ́ẹ̀tì Koiki White Lion God bless you ó ní sọnù ṣé ẹ̀já tíkẹ́ẹ̀tì nínú ọjà ni mo sọ̀rọ̀ obìnrin kan tí ẹ gbé iṣẹ́ Lagos State fúngbà yẹn lọ́mọ adúrú iṣẹ́ tó ṣe ibi lẹ fi san fún tí mo pariwo yẹn síta òun lẹ tún bá bọ̀ yìí o nígbà tí àwọn bá tẹ̀lé Swaga báyìí ọmọ Swaga ló ń yọ jáde yìí Yorùbá ní ojú tó máa bá ní kalẹ̀ kì í fàárọ̀ ṣe pin ara mi ojú tí ó bá ní kalẹ̀ ẹ ṣe ọ̀rọ̀ iṣẹ́ mọ́mí máa tẹ lọ́fù máa tẹ láìkì ojú tó máa bá yàn kalẹ̀ kì í fàárọ̀ ṣe pin ìyà tẹ́ ẹ máa jẹ lọ́wọ́ Swaga wọ́n Nàìjíríà yín òun lẹ ti ń tẹ̀sẹ̀ bọ̀ yìí àkúkú wí ẹlẹ́ òní gbọ́ ẹ lọ sí Ọ̀ṣun lánàá bí ìjẹta ńbẹ yẹn wọ́n ń lọ́ọ̀ṣì Swaga ìyẹn ó sọ pé Adégẹyẹ sọ ń bẹ̀ pé Tinubu ni wọ́n yẹ lóyè ó ní ọba tó tán ti support 60 ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dárúkọ Ọọ̀ni of Ifẹ̀ ni ẹni kejì tí ó dárúkọ Aláàfin Ọ̀yọ́ ni ẹni kẹta tí ó dárúkọ Aláké of Ẹ̀gbá ni what are you talking about kí ló kù tẹ̀ tún wà ó ní gbogbo gómìnà náà ti support ẹ̀ yàtọ̀ sí gómìnà Èkìtì tóun náà ń lo ipò kí lẹ wá wá kiri ebi pa wá títí ò sí kò sójú ọ̀nà ajínigbé ń jí wa gbé lójoojúmọ́ ṣé àkókò yìí ló yẹ kẹ́ ẹ sọ pé ẹ̀ ń ti ọjà ó tún wá sọ pé ó nítorí ìdọ̀tí look at that statement ó nítorí pé wọ́n dọ̀tí ọjà ni wọ́n ṣe ti ọjà ẹ jọ àwọn wo ló wà ní post ti ọjà gómìnà wà bẹ́ẹ̀ wọ́n lọ ti ọjà ìyá lọ́jà ló ti ọjà ṣe bí àwọn aṣojú ó dẹ̀ rọ̀ wọ́n lóyè ṣé ẹ̀ ní làákàyè ni I will now tell you in tẹ́ ò mọ̀ lẹ́nu it's not èní ni Ìyábọ̀ ti bẹ̀rẹ̀ ọjà ilé epo ó ṣerú ẹ̀ 20 million naira above ni wọ́n fi ṣe in last 3 years ago kó tó di pé wá demolish ọjà yìí. Do you know how much they are selling that shop? ẹ lọ sí Ìjàyè bàbá rẹ̀ wo ní Jàǹkàrà bàbá ẹ̀ Tinubu kò rẹ́ni ra ṣọ́ọ̀bù yẹn lénìí ní Jàǹkàrà ń bẹ̀ ọgbọ́n kọ́gbọ́n oríṣiríṣi ló dá àìmọye ọjà tó gbé wálẹ̀ kan bá lè ta Jàǹkàrà. Do you know how much they are selling shop at Yànàpájà? ó bẹ̀rẹ̀ sí ń wú ọjà kiri ẹ̀ ń wú ọjà ẹ̀ fi ń ṣe business ẹ̀ bí yín ẹ̀ ń kọ́ tó gate ẹ̀ sọ́ di tẹ̀ bí yín
ẹ wo gbogbo island ńbẹ yẹn ó ti ra gbogbo ilé ó ti kó gbogbo ẹ̀ mọ́ra wọn. Àwọn people yìí wọ́n ń jẹ wá máyé but people have shut up their mouths. Ẹ wo àwọn ọba ń kọ́ ilé ìjọsìn kiri, ilé aṣẹ́wó ni wọ́n ń kọ́, ibi tí ayé àwọn ọmọ wa ti ń bàjẹ́ ni wọ́n ń kọ́. Look at them, they are building club. Àwọn wo ni wọ́n ń gbé bẹ̀? Wo gbogbo àwọn èèyàn ẹ lọ sórí orí ilé Agége. Lára àwọn òṣèlú mi ní tí dárúkọ club yẹn o, mi ní tí dárúkọ ẹni tó ní o. Tẹ́ bá ti dé Àmàó bíi pé tẹ́ bá ti kúrò nínú ilé ọba orílẹ̀, tẹ́ kúrò ní ìyànà Abẹ́òkúta street, tẹ́ fẹ́ máa lọ sí àdúgbò mat ní Pákó, ẹ ti rí club yẹn bẹ̀. Big club báyìí ni àwọn ọmọ wa ni wọ́n ń jó ní ìhòòhò mẹ́. Lọ sí Fàgbà tó bá ti kọjá ṣọ́ọ̀bù Yankeshi, tó o bá débẹ̀ náà wàá rí lálẹ́ every last Friday ìhòòhò ni wọ́n ń jó mẹ́. Dáàdì, ṣé àwọn ọmọ ti gómìnà náà ń jó ní ìhòòhò mẹ́? Ṣé àwọn ọmọ Tinubu ni wọ́n ń jó mẹ́? Ṣé àwọn ọmọ Ìyábọ̀ tá à ń sọ̀rọ̀ náà, ṣé àwọn náà jó mẹ́? Àwọn ọmọ wa ni, ọmọ yín ni, ọmọ yín ni. Àwọn ọmọ ti di olóṣó kalẹ̀. They are making this money láti fi báyé wa jẹ́. Okay, torí pé wọ́n ṣèdọ̀tí sọ́jà, oníkan wá san 5 million. Ẹ jọ̀ọ́, kí lẹ fẹ́ fi 5 million yẹn ra o? Ohun tí mo gbọ́ láyé àtijọ́ ni pé bọ́nà oko ọjà bá. Bàbá màmá máa tẹ love, máa tẹ like, máa bá flag jù bẹ́ẹ̀ lọ. A máa bá wọn sọ kán yé hùwà ìbàjẹ́ mọ́ o. A máa bá wọn sọ kán yé hùwà ọ̀tẹ̀ mọ́ o. Gbogbo àwọn ọmọ wa, àwọn ni wọ́n ń jó ní ìhòòhò kán bá lè róúnjẹ jẹ. Àwọn 5 million tó fẹ́ gbà, ṣèbí láyé ìgbà kan tí ọjà bá dọ̀tí, àwọn sanitary inspector ni wọ́n máa wọbẹ̀ lọ. What do you expect? Ọjà tí ẹ̀ ń gé ewédú, tẹ́ ẹ̀ kó nǹkan oko wọ̀, ó di dandan kó dọ̀tí. Àwọn bàbá ọjà lẹ́ máa pe, ìyá ọjà lẹ́ máa pe, ẹ ṣàtúnṣe. Ẹ wá ní kán lọ dá 5 million wá. 5, ó ti ríyìn ò dín ní mílíọ̀nù rí. Ẹ lọ àná yín lẹ́gbàá, ẹ dá wá 1 naira. Do you know how many people in that other Onigbo? Àwọn ẹni ẹlẹ́ni wá gbé àsíá, wọ́n ń ṣe ìwọ́de olóòní ṣí ọjà ọ̀n títí 5 million bá pé. Ṣé ìrandíran ẹ̀ ọjà yẹn wọn ò ti bí ìrandíran wọn ò ti lálápọn fẹ́ bí ẹ̀ kan tó dá ọjà? Wo Fọláṣadé, ìwọ náà wo àwọn ẹgbẹ́ ìyá ẹ nígbà tí ìyá ẹ kú, wọ́n lọ mú ẹ wá kó wá jẹ ìyá lọ́jà lé wọn lórí. Ṣùgbọ́n wọ́n gọ̀, wọ́n jẹ́ dìdìrìn, ṣèbí ìran yín la bá sìn. Ṣé Ìyábọ̀ Òjó jẹ́ ọmọ Àwórì ni? Ẹwẹ́ àgọ́ ló fẹ́ nọ́ńdó yìí dí ọmọ àtọ̀rún rìn wá ló wá ká pàṣẹ kó wá. Mà possible. Ara ń tà ń sọ náà ni pé a sì wà lóko ẹrú, ewé kó sì wà lójú wa ò tí ì tú. Kí ló dé tó jẹ́ pé ride on ìlànà? We need to fight for ourselves. Fáṣọlá ṣe tiẹ̀, àìmọye ọjà bó ló dé tó jẹ́ ọjà lẹ máa ń kọjú sí tẹ́lẹ̀ ń tì. Bẹ́ẹ̀ wo ọjà
ẹ wo ṣọ́ọ̀bù. Look at this Lagos state, ẹ ti kọ́ olè, ẹ dẹ̀ fẹ́ tún establish olè sí gbogbo ilẹ̀ Yorùbá àti ti gbogbo Nàìjíríà. Ẹ̀yin ọba ṣe bẹ́ẹ̀ ń jẹ oúnjẹ lọ́fẹ̀ẹ́ ni, ẹ̀ ń jẹ oúnjẹ ọ̀fẹ́ ni. Wọ́n ní wọ́n máa ń sọ̀ láàfin ni, wọ́n ń gbèrú. Àbí ṣùgbọ́n ẹ̀yin lè tẹ̀lé Swagger. Ẹ jọ kí ni ipa tí Swagger kó láyé ìgbé ayé Yorùbá títí di àkókò yìí? Tinubu ò never address wa. Tinubu ò address ilẹ̀ Yorùbá rí. Ẹni tó fẹ́ jáde fún president, ìjọ wo ló dédé bọ́ sórí TV tó ní Buhari o yín tó ń ṣe fúnlẹ̀ Yorùbá kò dáa, ó dáa. Ṣùgbọ́n sì ní ṣí ẹ̀ ní àwọn Channels TV. Ẹni tẹ́ ẹ fẹ́ fi jẹ Swagger táwọn èèyàn ń pariwo tó keep silent tí ò sọ kankan. Abacha sì ní làákàyè jù lọ, ṣùgbọ́n torí pé nǹkan gidi ò kì í wúlẹ̀ Yorùbá, irọ́ ń gbọ́rọ̀ ọ̀pọ̀n, ọ̀bọ ń gbọ́bọ̀ ọ̀pọ̀n, eégún aláré nìyí. Mo pariwo láyé ń parọ́, láyé ń parọ́, wọ́n fúláàgì láyé rán wọn àwọn DSS wá, wọ́n wá lù mí. Àbí nígbà náà wọ́n lẹ́yìn bá bàbá wí. Ta ni bàbá òfò? Èmi ò mọ bàbá kan bí kò ṣe Ọlọ́run mi. Mo sọ fún yín pé àwọn tí wọ́n bà orílẹ̀-èdè yìí jẹ́, àwọn wòlíì, àwọn pásítọ̀, àwọn àfáà, àwọn ìmáàmù, àwọn babaláwo, àwọn ọba, àwọn gómìnà, àwọn ọ̀jẹ̀lúgbọ̀lúmì. Mo ti kọrin yẹn fún yín rí. Ìwọ náà lọ́wọ́ ń bẹ, èmi náà lọ́wọ́ ń bẹ, borílẹ̀-èdè yìí ṣe dà lénìí, gbogbo wa là lọ́wọ́ ń bẹ. Yorùbá gan ló lọ́wọ́ ń bẹ, Yorùbá gan ló lọ́wọ́ ń bẹ. Ìtí à ń là kọjá lálẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ yìí, Yorùbá ló lọ́wọ́ ń bẹ. Gbogbo tó ṣẹlẹ̀ sọ́jà òyìnbó tá à ń sọ ń parẹ́ yìí, ṣèbí ọmọ Yorùbá náà ni. Ṣèbí Ìgbò pọ̀ ń bẹ, Haúsá pọ̀ ń bẹ. Kẹ́ bá lè gbowó lọ́wọ́ Haúsá, ẹ máa fi bá Haúsá jẹ bàbá ọjà. Kẹ́ bá lè gbowó lọ́wọ́ Ìgbò, ẹ fi Ìgbò jẹ bàbá ọjà. Ọjọ́ wo lẹ̀yin gbọ́ nílẹ̀ mọ́là pé Yorùbá jẹ bàbá ọjà, pé Yorùbá jẹ sẹ́ríkì? Wọ́n ní Yorùbá kì í dọ̀bálẹ̀ fún Gàmbàrí, nísìnyí àwa là ń dọ̀bálẹ̀ fún wọn. Ó mà ṣe o. Ẹ wo ọmọ ẹlẹ́ran tí ń jẹgún, ẹ wo ọmọ aláṣọ tí ń wà kìsà. Àwa gbàgbé orírun wa, àwa ń tẹ̀lé báṣubàṣu torí owó. The figure of that money kò tiẹ̀ jọ wá lójúmọ́. 5 million naira, 5 million, ìrandíran rẹ̀ rí 5 million rí láyé ìgbà kan rí. Èdè wa ẹ wòye tí wọ́n ń wọ mọ́tò from Lagos to Abeokuta. Look at how many hours that you spend on that road. Kí ni participation Ìyábọ̀ ní Lagos State àti Ìyá Ọlọ́jà General? Come and tell me. Come and tell me. Ilẹ̀ Yorùbá lápapọ̀, Ìyá Ọlọ́jà General ti bo ló tún jẹ? Ilẹ̀ Ìyá Ọlọ́jà Federal wo ló jẹ? In Nigeria, mo máa ń béèrè ìbéèrè kan o, kò yé mi ni o. Ọmọ pé tí ò bá yé èèyàn máa ń béèrè ni. Ìyá Ọlọ́jà General, kí ni participation ẹ̀ fún ilẹ̀ Yorùbá? Gbogbo ẹ̀yin Ìyá Ọlọ́jà pátápátá, I challenge all of you. Kí ni participation
ló ń dá sọ́jà, kí ni ipa rẹ̀ lọ́jà, owó ribiribi tẹ́ ń gbà lọ́wọ́ àwọn ọlọ́jà, tẹ́ ń gbà lọ́wọ́ ní pure water, tẹ́ ń gbà lọ́wọ́ ní gàrí, tẹ́ ń gbà lọ́wọ́ lólùbọ́, tẹ́ lọ ń kó fún, kí lẹ fi ń ṣe? ó lẹ́ ń kó kiri, bó lẹ́ ń kó kiri tẹ́ fi ń ṣe súwágà kiri, bó lẹ́ lọ kó fáwọn ọba àbí? ṣùgbọ́n ọba wà lóyìnbó, ó máa kàn yín dáàdì, bàbá king, baálẹ̀ òyìnbó, ọmọ ọba yóò ló máa kàn yín, because ọ̀rọ̀ yìí máa lẹ́yìn, mo máa wọnú ẹ̀ deeply, torí pé ẹ gbúdọ̀ sọ ohun tí ìyá lọ́jà general tó ṣe sí agbègbè yín àti ìyá lọ́jà tó ṣe sí ọjà òyìnbó àti ìyá lọ́jà. Ṣé kànga ló gbẹ́ síbẹ̀ ni, àbí ilé ìgbẹ́ tó kọ́ síbẹ̀, àbí ilé ilẹ̀ tó ní ká máa wá gbàmbẹ̀? ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. Mami bá mi ṣí ọ̀rọ̀ yìí, jẹ́ káwọn ìyá lọ́jà bàbá lọ́jà ó gbọ́, torí pé ní kọ̀ọ̀kan ìyá lọ́jà mo máa bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀. Àwọn ìyá lọ́jà oríṣiríṣi ọjà ló wà, àwọn bàbá ọlọ́jà alábọ̀ wà tá a máa ń gbé kinní kan, àwọn bàbá ọlọ́jà ẹlẹ́ran wà, àwọn bàbá ọlọ́jà elédè wà. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yin baálẹ̀ ó máa kàn yín níbi tá a bá lọ yìí, torí pé mo ti sọ fún yín, mo ní nígbà tí ọmọ bàbá máa gùn lé ọ̀rọ̀, kódà tí ì mọ̀ kankan o, ara ilé ẹni la máa kọ́kọ́ fi iná fẹ́, kókó wọn kọ́ fi iná rà wọ́n ká tó wá bá àlejò fà. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, àwọn National Union Transportation, kí ni ipa yín fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tẹ̀yìn tún sọpọ́tì súwágà kiri, tẹ́mísì àtàwọn tá kóra wọn lọ sọ́sùn tá náà ń ṣe súwágà? Ṣé owó tẹ̀ ń gbà lẹ́gbẹ̀ẹ́ títì tí mọ́tò ń wọ́n sí lójoojúmọ́ yẹn, owó tíkẹ́ẹ̀tì yẹn, dádì mọ́mì mò ń bọ̀ bẹ́ẹ̀ o, ṣé títì lẹ̀ ń ṣe fún wa ni, àbẹ́yìn lẹ̀ ń dọ̀dà, àbí gómìnà ń gbowó lọ́wọ́ yín? Ipa wo lẹ̀ National Union Transport ń kó, tí róòdù ń kó, tí àkómọ́ra ń kó, tí kílẹ̀ tún pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ipa wo lẹ̀ ń kó? Ṣé kìí ṣe pé ẹ̀yin lẹ máa fowó jẹ tọ̀ìtọ̀ì? Tí ẹ yà mí lẹ́nu nígbà tí ọ̀gá national láwọn ti lọ school, àwọn ti gba sàfitíkẹ́ẹ̀tì. Gbogbo àwọn ọmọ tí wọ́n Amẹ́ríkà, London ló wà o, àwọn ọmọ National Union, mọ́tò bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ báyìí ò ní wọ́n wà. Tó o bá rí MC tiẹ̀, àwọn kan wà wọ́n ní National Union yẹn, wọn ò ní gba nọ́mbà olú ọmọ náà ń kọ́ sí plate number tiwọn nílùú tó lọ́ba tó níjòyè. Ṣùgbọ́n tí alborí kan bá gbé mọ́tò fún bàbá ẹ̀ tí ò gbàwé fún, race safety máa mú o. Bàbá Èkìtì, bàbá mi ẹ̀ mà kálẹ̀, ayé ò ní pa yín o, ẹ ò ní sọnù, ayé ò ní fi yín dájọ́ ìparí ọdún o. Màdẹ̀rí ọ̀tá ò ní ṣe lórí yín lérí. Èní la máa mú, ọ̀la la máa mú, ẹnu báyìí la máa fi ń pe kùrọ̀ ọjọ́ ọ̀nà, ó ayé ò ní bà yín o. Ẹ káàbọ̀ bàbá mi. Tí mò ń sọ ó kúkú yé mi, ṣùgbọ́n àwọn wo la látìlẹ́yìn wọn? Àwọn wo ló ń sọ pé ẹ máa jó lọ àwọn ẹ̀yìn wọn gan? Bó o bá gbé mọ́tò ẹ láti Lagos State lẹ́nìí nísìnyí, láti Lagos State àgbà Abẹ́òkúta, from Abẹ́òkúta to Ìjẹ̀bú-Òde, from Ìjẹ̀bú-Òde to Ọ̀rẹ́ tẹ́lẹ̀ ibi tí à ń lọ, we are still continuing the journey. Bá dẹ̀ ṣe ń rìn, tá à ń wo gbogbo àwọn tí wà lójú ọ̀nà náà, owó kẹ́bẹ́ owó ọlọ́pàá ò tó, wọ́n tún gba 200 naira wọn ní checking point. Can you imagine ẹni tẹ́ ẹni ó máa ṣọ́nà tó ní kó yẹ gbogbo mọ́tò bẹ́lẹ́bẹ́lẹ́,
nígbà tá a bá dá wa dó àwa dẹ̀ páàkì ìwé ọkọ̀ dà abákòwé dẹ̀ nígbà tá a dẹ̀ máa lọ. ṣùgbọ́n ojú mi méje báyìí ni mo tún rí wọn tán gbá tó 200 mọ́tò mi àkàdédé àti sọ́ọ̀lẹ̀ àdẹ̀ fẹ́ẹ̀mù. ẹ dákun tó bá jẹ́ ìbọn náà kó sínú rẹ̀ tó jẹ́ ẹ̀ta ìbọn náà kó síbẹ̀ ṣé a fẹ́ dá wọn dúró ni? I want to know one thing. Ní last week jẹ́jọ́ we are coming from Ondo. From Ondo agbéra by 5 o'clock. Mo wọ Ajébándélé by to 6 kò tó bẹ́ẹ̀ gan. Mi ò meet security kan in express. Ní ọjọ́ tá a dẹ̀ ń kọjá lọ lálẹ́ bí kan bí 8 to 10 àbáwọn àwọn kan taná nígbà tó dé tá a máa dé ọ̀rẹ́ àbá ẹnikẹ́ni bẹ̀ títí dé ìlú Ondo township àbá ẹni security ohun tí tá a wọ Ondo la rí àwọn fìgìláńtẹ́. mami àwọn wo lè ń parọ́ fún gan? ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ skátà ilé àwọn èèyàn tó ń sọ̀rọ̀ nípa Yorùbá nation ẹ máa kóra yín lógún ẹ máa kóra yín lọ́gbọ̀n ẹ máa kóra yín níye láti lọ bọ́ọ̀sì ilé èèyàn kan. ẹ jẹ́ kí iye wá sí i. Nothing like a swagger, nothing like a security in this country, but people have been saying security to improve. They are lying to you because they are collecting money in bus stop. Ẹ wo irọ́ láyé ó pa irọ́ bí mo ti sọ fún mo ní lọ́jọ́ kan irọ́ rẹ̀ yóò forí sánpọ́n. Ẹni bá parọ́ lọ lógún ọdún ọjọ́ kan lóòótọ́ àlébà. Irọ́ láyé parọ́ àbọ̀dá ẹlẹ́nu jọ̀ǹpa tó ṣètè bí ètè pọ̀nmọ́ yẹn. Kò dẹ̀ ní Lẹ́kì tó ní kò sẹ́yìn kankan tó kú mbẹ̀. Dáàdì mélòó lẹni tó ti kú tí wọn ò declare pé ó kú. Tán bá ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tí ọlọ́pàá Nàìjíríà bá declare fún ẹ pé èèyàn 10 ló kú jẹ́ kí n làwọn fún ẹ 100 ti kú mbẹ̀. Tá a bá sọ fún ẹ pé èèyàn 200 ti kú 1000 ti sọnù. Nígbà tí Minister of Information tó bá lè máa sọ fún wa pé kò sí ní tó ṣẹlẹ̀ ní Lẹ́kì, ẹ béèrè lọ́wọ́ Fáṣọlá where is the camera tó ṣẹlẹ̀ mbẹ́. Àwọn ọlọ́pàá wọ́n lọ ń ṣa ẹ̀ta ìbọn lẹ̀. They are shooting people. Ṣùgbọ́n your Minister of Information swagger ó sọ fún wa pé irọ́ ni. Kí là ń sanwó fún wọn fún? Ẹlẹ́ṣẹ̀ títì gbogbo títì ló bàjẹ́ kò sí state tó fẹ́ wọ̀. Kí ló dé tẹ̀ ń ṣe èyí afẹ́fẹ́ yẹyẹ? Ìwọ tó ń bọ̀ Nàìjíríà wọ́n bá dé airport sí wọn bá wọn máa fọdà gba títì wọ́n ní they are working in Nigeria. Tó bá dé Ìkẹjà wà rí wọn máa ń ṣiṣẹ́ wọn máa gbá títì they are working in Nigeria. But wọ́n kọjọ́ sọ̀nà Ṣàngó mọ́mì ẹ̀yìn ẹ̀ á rebété tẹ́ bá rí àwọn òkúta rabàtì tán kó sórí títì. Ẹsẹ̀ mọ́tò ó gbọ́dọ̀ gbé mọ́tò ẹ̀rìn láàárín ọjọ́ 3 kó má ní clearance lẹ́sẹ̀. What are you talking about? But all these people are traveling. Ẹ lọ ìlú òyìnbó náà ẹ rí mọ́tò tó ń gbé yín bẹ̀. Ẹ lọ wo gbogbo BRT Dankoseko tí wọ́n bá rèsì mí létí ẹ̀ wàá yíyá dànù. Gbogbo sẹlẹ́nsà wọ́n ní èsì wà nù ẹ̀ ṣe ló ń dún bí ẹ̀rọ lọ́gì. You will go to China. Ẹ lọ ra fake something to Nigeria. Common phone original phone àlòkù là ń lò Nigeria. I can remember what àwọn ìgbà tán gba fóònù mi táwọn ọmọ mi kan fẹ́ fún mi tán fẹ́ ra fóònù fún mi
we take a lot of time láti ra fóònù. Nígbà tá a débi fóònù wọ́n láti máa sọ fún wa pé ìta fẹ́ rà yẹn o pé àwọn kan wà American spec America náà ṣe wọ́n sí, àwọn kan wà ti Nàìjíríà, àwọn kan wà ti UK. Àwa lè wo ló wá dáa jù, wọ́n ní UK yẹn ló dáa, tuntun ní o kì í ṣe UK use o. Wọ́n á ní kí ni reason, wọ́n á béèrè lọ́wọ́ ọ̀gá wọn, ó ní reason dà pé wọn kì í gbàgbàkúgbà ní country wọn. Ó ní níbí báyìí àìmọye nǹkan tán ti yọ kúrò wọ́n á fi wọ̀n mí. Ẹ̀dẹ̀ ní kí ni Yorùbá lẹ̀ má dáa nígbà tó jẹ́ pé àwọn pásítọ̀ ò ní sòtítọ́. Ẹlòmíín ní òun ò mọ̀ pé 2023 máa ṣe host Nàìjíríà yìí máa pé á pé ní 2023 ó ṣeé ṣe kó dàrú, ṣùgbọ́n àwọn ò rí yẹn sọ látọjọ́ yìí. Wọ́n á gùn sórí pẹpẹ, wọ́n á máa sọ̀sọ́kúsọ tí Ọlọ́run ò rán wọn. Wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe novel, wọ́n á máa fi tàn àwọn èèyàn jẹ. Kàkà kẹ́ ẹ ṣe novel kẹ́ ẹ sọ nípa ìtàn àwọn èèyàn tán ti ṣe rere kọjá lọ, nígbà tó jẹ́ pé wọ́n gbàgbé fọ́ńdà wọn gan, ẹni tó níjọ gan wọ́n gba ti síbì kan. Ipò yìí là ń wá. Bẹ́ẹ̀ ṣe ń wá ipò nínú ìjọ lẹ̀ ń wá ipò ìyá lọ́jà, lẹ̀ ń wá bàbá lọ́jà. Tẹ́ fẹ́ jọ̀gá National Union, tẹ́ fẹ́ jẹ gómìnà, tẹ́ fẹ́ jẹ president, tẹ́ fẹ́ jẹ ipò láti kówó jẹ owó àwòfù. Ó ṣe mí láàánú fún àwọn kan tí ń gbé nílùú òyìnbó níwọ̀n last year ago tán kówó wá tí wọn ò mọ ohun tó yẹ kán fi ṣe, àwọn náà tó wá ń join ní party ẹgbẹ́ òjàlè, ṣùgbọ́n nígbà tán débí wọ́n fẹ́ ṣe ẹgbẹ́ òṣèlú, wọn ò rẹ́ni bá wọn sọ̀rọ̀. Ìgbà tá a máa sọ̀rọ̀ wọ́n ní kán kọ́kọ́ ṣe ọmọṣẹ́, àwọn kọ̀ wọ́n lọ dá party lẹ̀. Lára àwọn tán wà ní old party yẹn tẹ́lẹ̀ àwọn ni wọ́n wá bá nígbà tán gbowó bọ̀ọ̀dà tán ojú ẹ̀ gbálẹ̀, ó tún ta lé ìyẹ́ ẹ̀ kẹ́yìn kó tó sá padà lọ sí ìlú òyìnbó ni. Ó tàn àbí ò tàn? Ẹ wá wojú ọ̀daràn. Ṣé irú yẹn ló máa padà wá lọ́la? Àwọn ìran Tinubu ò mọ̀ pé owó kan là kì í gbà lọ́wọ́ èèyàn. Tinubu ló gbowó lọ́wọ́ Nice tó ló máa jẹ House of Rep àbí kí ló fẹ́ jẹ. Tinubu ò mọ̀ ẹ́ rí, agbowó lọ́wọ́ ẹ̀ nicely. Tàbá ní ká máa ka àwọn tí Tinubu ti báyé wọn jẹ́ ní Europe, ní London, l'Amẹ́ríkà, tó ti gbowó òṣèlú lọ́wọ́ wọn, tó ní ká máa bọ̀ lé ká wá ṣòṣèlú, tó jẹ́ owó wọn ló fi ṣàtẹ̀kìn, tó gbowó wọn, tó gba property wọn. Wọn kì í ṣe mẹ́wàá. Ẹlòmíín dán wọn lọ padà lọ ní stroke ni, ẹlòmíín padà lọ wà blind ni. Ìtú tí wọ́n ti pa. Kí ni what is the benefit? Kí ni èrè tí olóṣèlú ṣe fún wa? Kí ni benefit tá à ń rí nínú òṣèlú? Àwọn ọ̀jẹ̀lú tó wà lákòókò yìí, kí ni benefit tá a rí láyé bàbá Awólọ́wọ̀? Láyé bàbá Awólọ́wọ̀ làwọn olórí burúkú wọ̀nyí kàwé náà, ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n lọ. Ayé bàbá Awólọ́wọ̀ la dá àwọn àgbẹ̀ oníkòkó tí Awólọ́wọ̀ ń ra kòkó wọn tí wọ́n fi kọ́ glass house sí Ìbàdàn, kòkó board house, àwòṣífìlà. Ibẹ̀ náà ti ra kòkó wọn tí wọ́n ń kó lọ sí Italy. Kí ni Tinubu ṣe fún wa? Ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí olórí Dágónì èṣù ńlá ti ń da ayé rú. Ẹ̀yin tẹ́ ò mọ̀ lẹ̀ ń pè lénìyàn. Ẹ̀yin tẹ́ ò súnmọ́ lẹ mọ̀ pé afúniládìyẹ sì gbòdìdì màlúù lọ́wọ́ ẹni ni o. Àwọn ọba náà ń ké kíkorò lábẹ́, ó ń fún wọn lẹ́pọ̀n báyìí, ó kẹ́pọ̀n wọn dání, táwọn bá ṣe tiẹ̀ à ń ṣígbá. Kí ló dé? What is okay? Ẹja máa yẹ̀ wò.
kí ni benefit tari lára Tinubu nílẹ̀ Yorùbá? Ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ tó kọ́ fún wa yẹn, àwọn ọmọ aláìní bàbá aláìní ìyá tó ń bọ̀ yìí, skul ọ̀fẹ́ tó kọ́ sí ìlú tiyẹ, oúnjẹ ọ̀fẹ́ tó ń pín, ìyàwó rẹ̀ wà ń bẹ̀, ẹ̀mélòó ló ti ṣe House of Rep tó lọ Senate, ní Ìbẹ̀jú, Lẹ́kì àti gbogbo agbègbè tó wà yẹn, kí ni benefit tó ń ṣe fún àwọn èèyàn? Ṣèbí Yáyì ṣì ń pín gíláàsì oníke fún àwọn afọ́jú, èbí Yáyì ṣì ń kàn àwọn ẹ̀rọ fún àwọn èèyàn díẹ̀díẹ̀, oníkù bí ikú ọ̀bọ yìí. Kò sí benefit kankan. Epo wọn, mọ́tò wọn. Do you realize how much they are selling one kg of gas àfi ń dáná? Gbogbo yín lè ṣì máa padà lọ máa gégi ní lóko dáná. Ẹ jẹ́ sọ àṣírí kí n tó máa lọ fún yín. Ebi ni wọ́n fẹ́ fi bá yín jàjàkadì. Nígbà tẹ́bí bá pa yín, ẹ padà wá ṣòṣèlú. Mami, kébi má dẹ̀ wá pa yín, òun ni kẹ́ ẹ tètè kọjálẹ̀ báyìí. Wọ́n ní àkọjálẹ̀ lẹ́lẹ́dẹ̀ ń kọ̀gbẹ́ ajá. Àkọjálẹ̀ báyìí náà lajá dẹ̀ ń kọ̀gbẹ́ ẹlẹ́dẹ̀, wọn kì í jẹ̀gbẹ́ ara wọn. Tájá bá ń jẹ gbogbo ìgbẹ́, kì í ṣe bí tẹlẹ́dẹ̀, kì í ṣe bí ìgbẹ́ ẹlẹ́dẹ̀ o. Bẹ́lẹ́dẹ̀ náà bá kó gbẹ orí àkànjẹ kiri, kì í ṣe bí ìgbẹ́ ajá. Odò òdì ìgbẹ́ ajá, òun ni ìgbẹ́ Tinubu sí ní ẹ̀yìn ẹlẹ́dẹ̀ tẹ́ ẹ̀ mú jẹ́ ẹ̀kọ́. Ẹ̀yin màmá bàbá, kò sí bá a ṣe fẹ́ pín ẹlẹ́dẹ̀ tó máa kan mùsùlùmí, kò sí bá a ṣe fẹ́ gbórí ajé Ògún tó fẹ́ kan ti pásítọ̀ àfòbájọ́ níjọkújẹ tán ti fi ṣàṣejẹ fún. Ẹran mélòó ló fẹ́ wà nínú jẹ lójú olé tó òun ló fẹ́ pa tó fẹ́ fi ṣe ọbẹ̀ ìpàdé? Ẹ yára wa lọ́pọlọ, ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe. Ìnira ẹ̀ pọ̀ o. Ẹ sọ fún Fọláṣadé ọmọ Òjó Tinubu pé èmi ọmọ ọba ń bọ̀ pẹ̀lú ẹ̀. A máa bẹ̀rẹ̀ gbogbo ọjà tó ti gba owó, rẹ́kọ̀dì ẹ̀ wà nílẹ̀, mo ti ṣetán àti ṣí. Ibi tó ti gba 5 million, tó ti gba 10 million, do you know how much do you collect from ilé epo ọjà lágbàdo Òkè Odò? Do you know how much you collect from Katangua? Mo ń bọ̀ bẹ́ẹ̀ o. Wà gbádùn mi bí òyìnbó ti gbádùn sìgá, ó ti kọwọ́ ó ti kìgì bọ́ lé oyin, ó máa ta ẹ ní ìtakùtà ni. Nítorí bàbá ẹ̀ ti wó tó géètì àbí? Wọ́n ti wó tó géètì bàbá ẹ̀. Ọjà ló tún fẹ́ máa gbà ká máa fi náwó yàn lára. Ìdá Ọlọ́run máa bẹ̀rẹ̀, àsìkò tó máa ṣẹ̀sìn ti dé báyìí. Ó ṣe lọ ti Àbíbátù Mágàjí market lọ́nà Akúmẹ̀ńbẹ̀ àbí lọ́nà ọgbà mẹ́yìn. Ó ṣe tí ọjà yẹ, do you know how many millions tẹ́ fi kó ọjà kékeré yẹn? Sunday market yẹn, I'm coming there, it's not yet. Mami yóò dára fún yín. Ẹ pín, ẹ sọ fún Fọláṣadé tó bá nífẹ̀ẹ́ rẹ̀ lọ́la kó lọ ṣí ọjà Òyìngbò. Ṣùgbọ́n tí o bá nífẹ̀ẹ́ rẹ̀, á jọ kẹsẹ̀ bọ́nú ṣòkòtò kan náà, á gbà pé kí jìpá kì í ṣàwọ̀. Bye bye, yóò dára fún yín. Yorùbá Nation, orúkọ mi ò yí padà, wòlíì ọmọ ọba ni mò ń jẹ́. Yorùbá Nation la fẹ́. God bless you. Ó dàbọ̀ náà.